Ogun abẹ́lé orí kejìléláàádọ́rin. Àwọn ọmọ ogun Biafra sọrẹnda, wọ́n láwọn ò jagun mọ́ o. Nígbà tí Ojukwu ti sá lọ bó ṣe sá lọ yìí, àwọn ọmọ ogun kọ́mándó lábẹ́ aláṣẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ ò mọ̀. Bẹ́ẹ̀ ni wọn ò tiẹ̀ fẹ́ mọ̀ bóyá ó ti sá lọ tàbí kò tíì sá lọ. Èyí tó kàn àwọn jù ní tiwọn ni bí wọn yóò ṣe gba gbogbo ìlú tó kù, tí wọn yóò gba gbogbo àyíká náà, tí wọn yóò sì gba gbogbo ilẹ̀ Ìgbò pátá. Nítorí bẹ́ẹ̀ ni àwọn ò ṣe dúró. Kàkà kí wọ́n dúró, níṣe ni wọ́n ń bá ìjà lọ ní tiwọn. Àfi bí ẹni pé ìjà náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní lọ́dọ̀ tiwọn. Àwọn ìbọn tuntun àti ọta rẹpẹtẹ ni wọ́n kó ránṣẹ́ sí wọn láti Èkó. Àwọn ọmọ ogun kọmándó yìí sì ní àwọn èèlò míì ní ànító àti àníṣẹ́kù. Bẹ́ẹ̀ ni kò sí irú oúnjẹ tí wọ́n fẹ́ jẹ ní tiwọn tí wọn kò lè jẹ. Bí wọ́n bá sì ti jẹun tí wọ́n yó tán bẹ́ẹ̀, wọn yóò gbé ìbọn wọn. Eré lẹ́lẹ́ ni wọn yóò sì máa sá lọ lójú ogun. Ọmọ Biafra tí wọ́n bá sì bá pàdé, ó kó tiẹ̀ nìyẹn. Bí wọn kò bá pa á lẹ́sẹ̀kẹsẹ̀, wọn yóò mú un lẹ́rú ni. Wọn yóò gba ṣòkòtò ìdí ẹ̀, wọn yóò gba bẹ́líìtì, wọn yóò sì gba ìbọn ṣakabùlà ẹ̀ kí wọ́n tó dáa jókòó síbì kan. Èyí tí à ń wí yìí ti pẹ́. Àwọn ọmọ ogun náà ti gba pápá ọkọ̀ òfurufú Uli Uhiala, ìyẹn pápá ọkọ̀ òfurufú kan ṣoṣo tó kù níbẹ̀. Ohun tí èyí túmọ̀ sí ni pé gbogbo ẹni tí kò bá tíì sá jáde nínú àwọn ọ̀gá ológun Biafra kò sí bí yóò ti jáde mọ́, nítorí ẹ̀rọ̀pléènì kan kò lè wọlé sí gbogbo ilẹ̀ Ìgbò mọ́. Bẹ́ẹ̀ ni kò sí èyí tó tún lè jáde. Ọ̀rọ̀ náà dùn mọ́ àwọn olórí ológun àti olórí ìjọba lẹ́kọ̀ọ́. Ó tẹ́ Yakubu Gowon lọ́rùn àti Usman Katsina tí ṣe olórí àwọn sọ́jà pátápátá. Ohun tí inú wọn ṣe dùn bẹ́ẹ̀ ni pé ibì kan ṣoṣo tí wọ́n ń bẹ̀rù náà nìyẹn. Wọ́n mọ̀ pé bí pápá ọkọ̀ òfurufú Uli Uhiala yìí bá sì wà lọ́wọ́ àwọn ọmọ Biafra, wọn ò tí ì lè rí wọn mú, nítorí níbẹ̀ ni wọn yóò ti máa kó èèlò ìjagun wọlé. Níbẹ̀ ni wọn yóò ti máa kó oúnjẹ gbogbo wọlé. Níbẹ̀ ni àwọn ẹ̀rọ̀pléènì láti ilẹ̀ òkèèrè yóò sì ti máa kó irinṣẹ́ gbogbo wá fún wọn. Bóyá oúnjẹ ni o, bóyá ìbọn, tàbí àwọn òyìnbó ajagun tàfúnra wọn tí wọ́n ń wá bá wọn jagun níbẹ̀. Ṣùgbọ́n nígbà tí àwọn ọmọ ogun kọmándó yìí ti gba pápá ọkọ̀ òfurufú náà, tí wọ́n sì bà á jẹ́ débi pé kò sí ẹ̀rọ̀pléènì tó lè balẹ̀ síbẹ̀ tí kò ní í yé kata. Ọkọ̀ ẹni gbogbo ló balẹ̀. Ọ̀rọ̀ náà sì di ayọ̀ láàrin àwọn ọmọ ogun kọmándó àti àwọn ọmọ ogun Nàìjíríà tó kù pàápàá. Kíá ni olórí àwọn sọ́jà láti Èkó ti gbé ìwé tó sì kọ sí Ọbásanjọ́ lójú ogun. Ohun tó kọ sínú ìwé náà ni pé, sí ọ̀gá àwọn kọmándó, bí mo bá sọ fún ọ pé inú mi kò dùn ní àdùndẹ́yìn, mo ń purọ́ ni o. Inú mi dùn gidi nígbà tí mo gbọ́ pé àwọn ọmọ ogun ẹ ti gba pápá ọkọ̀ òfurufú Uli Uhiala, ibùdókọ̀ kan ṣoṣo tó kù tí àwọn ọmọ ogun ọlọ̀tẹ̀ ti ń wọlé tí wọ́n sì ti ń jáde. Pápá ọkọ̀ òfurufú tí ẹ gbà yìí ló fòpin sí ìlàkàkà àti fúlẹ́ńgé tí àwọn ọmọ ogun ọlọ̀tẹ̀ yìí ń ṣe. Ó sì dá mi lójú pé kò lè pẹ́ rárá tí ẹ ó fi ṣẹ́gun wọn. Eré lẹ́lẹ́ tí ẹ ń sá, èyí tí ẹ sá dé pápá ọkọ̀ òfurufú yìí pàápàá jẹ́ èyí tí mo torí ẹ̀ gbé oríyìn fún yín. Nítorí tí ẹ kò bá sáré bẹ́ẹ̀, tí ẹ kò sì rí kinní kan gbà pẹ̀lú gbogbo akitiyan yín, ìbànújẹ́ gbà ní ìbàjẹ́, yóò sì túbọ̀ mú ogun náà pẹ́ sí i ni. Mo kí ọ kú oríire o fún ìwà akíkanjú tí ẹ hù yìí o, àti bí ẹ ṣe ja ìjà náà ní àjàṣẹ́gun. Ohun tí ẹ ṣe yìí fi hàn pé apá rẹ ká àkóso àwọn ọmọ ogun rẹ gírígírí, ó sì mọ ọ̀nà tí ò ń gbà láti fi darí wọn láì sí wàhálà kankan. Bá mi kí àwọn lọ́gàálọ́gàá tó ń ṣe aṣáájú ogun yìí, kí o sì kí gbogbo àwọn ọmọ ogun kọmándó fúnra wọn. Sọ fún wọn pé gbogbo ohun tí wọ́n ṣe ló ti dé etígbọ̀ tiwa náà níbí, a sì mọ rírì iṣẹ́ ribiribi tí wọ́n ṣe. Lẹ́ẹ̀kan sí, èmi kí ọ kú oríire o. Èmi gan kọ́ ni mo kọ lẹ́tà yìí sí ọ. Olórí orílẹ̀-èdè wa àti ọ̀gá ológun gbogbogbò Yakubu Gowon ló ní kí n kọ lẹ́tà náà sí ọ, kí n sì sọ fún ọ pé gbogbo ohun tí ò ń ṣe lòun fọwọ́ sí, ó sì wà lẹ́yìn ẹ àti àwọn ọmọ ogun rẹ. Bẹ́ẹ̀ ni Ọbásanjọ́ gba lẹ́tà tí àwọn ọ̀gá rẹ̀ lẹ́kọ̀ọ́ sì kan sára sí pé iṣẹ́ tóun àtàwọn ọmọ ogun kọmándó rẹ̀ ń ṣe jọ àwọn lójú. Nígbà tí Ọbásanjọ́ fúnra ẹ̀ sì ka lẹ́tà náà sí àwọn aṣáájú ogun ẹ̀ létí, tí ọ̀gá náà gbé sí àwọn ọmọ ogun gbogbo pàápàá létí, ọ̀rọ̀ náà di amóríyá fún gbogbo wọn ni o. Wọ́n sì fi agbára kún agbára ogun náà,
wọ́n ń rọ̀ ìbọn lé àwọn ọ̀tá wọn lórí. Bí wọ́n ti kúrò ní pápá ọkọ̀ òfurufú yìí ni wọ́n gba ìlú Ògùtà lọ. Wọn kò sì pẹ́ níbẹ̀ rárá tí wọ́n fi sọ gbogbo ibẹ̀ di ilẹ̀ẹ́lẹ̀. Tí àwọn ọmọ ogun Biafra tó wà nítòsí ibẹ̀ kò sì dúró rárá. Àwọn mẹ́rẹ́ ní tiwọn ni wọ́n sì sá lọ bámú. Lẹ́yìn náà ni wọ́n gba àtá, wọ́n gba ọ̀ọ̀lù, wọ́n gba uga. Nígbà tí yóò sì fi di ọjọ́ 12 oṣù kínní ọdún 1970 yìí, kò sí ibì kan tí àwọn ọmọ ogun Biafra fẹ́ sá sí mọ́. Àwọn ọmọ ogun kan ló kù tí wọ́n há sí apá ọ̀nà Ọ̀ká àti Onitsha. 11 division làwọn ọmọ ogun ọlọ̀tẹ̀ náà ń jẹ́. Àwọn ọmọ ogun kọmandosi ń múra pé àwọn yóò tú wọn jáde láìpẹ́. Ọbásanjọ́ ti múra, ó sì ti sọ fún àwọn ọmọ ogun ẹ̀ àtàwọn aṣáájú ogun gbogbo ẹ̀ pé ibì kan náà tó kù tí àwọn ń lọ nìyẹn. Bí àwọn bá sì ti gba ibẹ̀, a jẹ́ pé kò sí sọ́jà Biafra níbì kankan mọ́. Àwọn tó bá kù aṣálẹ̀ jẹ lásán ni wọ́n. Àwọn yóò sì máa kó wọn pẹ́ẹ́pẹ́ẹ́ bí àgó kádìyẹ ni. Ọbásanjọ́ ní kí wọ́n gbáradì, àwọn ń lọ ká wọn mọ ibi tí wọ́n wà gan-an. Ṣùgbọ́n ní gbogbo ìgbà tí òun tó fi ń múra yìí, àwọn olórí ìjọba Biafra náà ń ṣètò tiwọn. Àwọn èèyàn náà ti jókòó sí ìpàdé, wọ́n ń jíròrò lórí ohun tí àwọn lè ṣe. Ṣé Ojukwu ti lọ? Wọn kò sì gbọ́ kinní kan láti ẹnu ẹ̀ mọ́. Wọn kò mọ ohun tó ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni kò ránṣẹ́, kò sì sọ pé kí wọ́n má jagun mọ́ tàbí pé kí wọ́n máa jagun lọ. Bẹ́ẹ̀ ni kò ní kí wọ́n dúró de òun. Nígbà náà ni ẹni tó jẹ́ olórí ìjọba Biafra yìí, ẹni tó ń delé fún Ojukwu, ọ̀gágun Philip Effiong, pé àwọn tó kù ẹ̀jọ. Ó pe gbogbo àwọn tí wọ́n jẹ́ olórí ológun, ó pe àwọn tí wọ́n jẹ́ olórí ìlú, ó sì pe gbogbo àwọn tí wọ́n jọ ń ṣèjọba. Ó ní kí àwọn jókòó, kí àwọn wo kinní náà lẹ́ẹ̀kan sí i. Ó ní àkọ́kọ́ ni pé kí àwọn kọ́kọ́ gbà ó pé Ojukwu ti sá lọ o, kò sì ní padà wá mọ́. Ohun tó bá kù àti gbogbo ohun tí àwọn bá fẹ́ ṣe, ọwọ́ àwọn nìkan ló wà o, kò sí èyí tó kan Ojukwu nínú ọ̀rọ̀ náà mọ́. Níbẹ̀ ló sì ti sọ fún wọn pé gbogbo ohun tó wà nílẹ̀ yìí ti fi hàn pé àwọn ọmọ ogun Nàìjíríà ti ṣẹ́gun àwọn o. Kò sì sóhun tó kù mọ́ fáwọn ju kí àwọn ju àwà sílẹ̀, kí àwọn túbá, kí àwọn sọ̀rẹ́ńdà lọ. Àwọn kan wà nínú ìpàdé náà tí wọ́n ti ní irú èrò yìí lọ́kàn tẹ́lẹ̀. Ṣùgbọ́n bó ti jẹ́ Ojukwu fúnra rẹ̀ ni kò jẹ́ kó ṣeé gbà bẹ́ẹ̀ nígbà náà. Wọ́n wá sọ pé kò sí irọ́ nínú ohun tí Effiong sọ, àti pé bí àwọn kò bá fẹ́ kí ìyà túbọ̀ máa jẹ gbogbo ọmọ Biafra, táwọn ò fẹ́ kí àwọn kan máa dààmú káàkiri, kí àwọn máa ti abúlé kan bọ́ sí abúlé kejì, kí àwọn ọ̀tá sì máa pa àwọn ní ìpakúpa. Àsìkò nìyí láti bá àwọn olórí ọmọ ogun Nàìjíríà sọ̀rọ̀ kí wọ́n jẹ́ káwọn fòpin sí kinní náà níbi tó dé yìí, kó tó di pé kinní náà tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n àwọn kan takú nínú wọn o. Wọ́n ní níwọ̀n ìgbà tí àwọn sì ní àwọn ọmọ ogun kan ní Ọ̀ká àti Onitsha, káwọn kúkú jẹ́ kí wọ́n máa jagun. Ó sì ṣeé ṣe kó jẹ́ nígbà tí wọ́n bá ń jagun yìí ni Ojukwu yóò padà dé, tí yóò kó ìbọn àti ọta èdè, tí wọn yóò sì lè ṣẹ́gun àwọn Nàìjíríà. Nítorí bí àwọn Nàìjíríà bá fi lè ṣẹ́gun àwọn, ìyà tí yóò jẹ àwọn ọmọ Ìgbò yóò ti pọ̀ ju ohun tí apá àwọn yóò ká lọ o. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí kò tó nǹkan. Wọ́n kéré níye púpọ̀, kódà wọn ò ju 2 mẹ́ta lọ. Ìyẹn náà ló sì ṣe rọrùn fún àwọn tó kù nípàdé yìí láti pariwo lé wọn lórí pé kí wọ́n sinmi ohun tí kò ṣeé ṣe, kí wọ́n má jẹ́ káwọn máa fẹ̀mí àwọn èèyàn àwọn ṣòfò, pàápàá nígbà tí àwọn ti rí i pé kinní náà ò ṣeé ṣe. Ìbéèrè tí wọ́n ń béèrè lọ́wọ́ àwọn wọ̀nyí ni pé bó bá ṣe pé Ojukwu ní èèlò ogun, tó bá ṣe pé ó ní ìbọn, tàbí bó bá ṣe pé ó ní ọta ìbọn kan tó fẹ́ kó sílẹ̀, kí ló dé tí kò ti kó o sílẹ̀ láti ọjọ́ yìí? Tàbí kì í ṣe gbogbo àwọn làwọn wà níbẹ̀ nígbà tọkùnrin náà fẹ́ sá lọ ni, tí kò sì ṣètò kankan sílẹ̀, tí kò tilẹ̀ fẹ́ bá àwọn ọmọ Biafra sọ̀rọ̀ kí wọ́n tó fi tipátipá mú un pé kó bá wọn sọ̀rọ̀, kó ṣàwá irọ́ kan gbé lé wọn lọ́wọ́. Wọ́n ní ta ló sọ fún wọn pé Ojukwu ń padà bọ̀? Tàbí wọn kò mọ̀ pé ó ti fi ọgbọ́n fi àwọn sílẹ̀ fún ìyàjẹ ni? Bí àwọn kò bá sì yanjú ọ̀rọ̀ ara àwọn fúnra àwọn yóò pàdánù ohun gbogbo ni. Níbẹ̀ ni wọ́n ti pàṣẹ fún adelé lórí ìjọba Biafra yìí, ọ̀gágun àgbà Philip Effiong, pé kó ṣe ìkéde lórí rédíò, kó sì sọ pé àwọn Biafra ò jà mọ́ o, káwọn ọmọ ogun Nàìjíríà wá, káwọn jọ sọ àsọyé papọ̀, káwọn sì yanjú ọ̀rọ̀ ìjà ọlọ́dún 3 náà lọ́nà tó bá tọ́ àti tó bá yẹ. Èyí ni ìkéde tí Effiong yìí ṣe ní dédé aago 5 ìrọ̀lẹ́ kù 20 ìṣẹ́jú lórí rédíò àwọn ọmọ Biafra, tí àwọn rédíò gbogbo ayé sì bá gbé ọ̀rọ̀ náà jáde.
ọkùnrin Effiong yìí sọ báyìí pé ẹ̀yin èèyàn mi, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, èmi ni wọ́n yàn gẹ́gẹ́ bí adelé olórí ìjọba Biafra láti ọjọ́ 10 oṣù kínní ọdún 1970. Láti ìgbà náà mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín ni ẹ ti ń retí láti gbọ́ ọ̀rọ̀ kan tàbí méjì lẹ́nu mi. Mo ti bá àwọn àgbààgbà ìlú ṣèpàdé o, ìyẹn àwọn ológun àti àwọn aráàlú. Àwọn náà ni wọ́n sì fún mi láṣẹ láti bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè yìí, tí wọ́n sì sọ pé kí n máa pàṣẹ ohun gbogbo. Ṣé ẹ rí nínú ìtàn ayé gbogbo, àwọn tí wọ́n bá ń fìyà jẹ wọn a máa dè há mọ́ra láti jagun kí wọ́n lè dáàbò bo ara wọn nígbà tí ọ̀rọ̀ náà bá ti kọjá àlàyé ṣíṣe. Tiwa pàápàá kò yàtọ̀ rárá. A bẹ̀rẹ̀ sí jagun nítorí ohun tó ṣẹlẹ̀ sí wa ní ọdún 1966. A jà láti kọ ìyà náà ni. Èyí ni mo ṣe fi àkókò yìí kí gbogbo àwọn olórí ogun wa. Mo kàn sáárá sí wọn fún ìgboyà wọn àti bí wọ́n ṣe dúró gbọ̀n débi pé gbogbo ayé pàápàá ló ń sọ̀rọ̀ wọn pé ọkùnrin mẹ́ta ni wọ́n ń ṣe. Mo kí àwọn aráàlú wa pàápàá pé kíní ọ̀hún bó ti le tó, àwọn náà kò yẹsẹ̀. Wọ́n dúró ti àwọn ológun wọn gírígírí bó tiẹ̀ jẹ́ pé ìyà gidi ló ń jẹ wọ́n. Ó ti wá dé ojú ẹ̀ báyìí o. Mo sì ti bá ara mi sọ̀rọ̀ pé kò sóhun tí a lè ṣe mọ́ ju kí a fi òpin sí ogun náà níbi tó dé yìí lọ. Bákan náà ni mo ti bá ara mi sọ̀rọ̀ pé a gbọ́dọ̀ fi òpin sí ìyà tó ń jẹ àwọn èèyàn wa. Ọ̀rọ̀ ayé àwọn èèyàn wa ti sú wọn. Wọn kò mọ ohun tí wọn yóò ṣe tàbí ọ̀nà tí wọn yóò gbà mọ́. Gbogbo àwọn tí wọn kò sì jẹ́ kí ọ̀rọ̀ náà ṣeé ṣe tẹ́lẹ̀, gbogbo àwọn tí wọn kò jẹ́ ká lè yanjú ọ̀rọ̀ yìí kó tó dà báyìí, gbogbo wọn ló ti fi ìlú sílẹ̀. Wọn ò sí láàrin wa mọ́. Nítorí bẹ́ẹ̀ ni mo ṣe pàṣẹ pé káwọn ọmọ ogun wa jáwọ́ nínú ogun jíjà, kí wọ́n má jagun mọ́ o, kí wọ́n sì máa padà lọ sí ibùdó wọn, kí wọ́n wà níbẹ̀ láì bá ẹnikẹ́ni jà. Bákan náà ni mò ń ránṣẹ́ lọ sí Òwèrè báyìí. Mo fẹ́ káwọn aṣojú wa lọ bá àwọn olórí ogun Nàìjíríà sọ̀rọ̀ kí wọ́n lè jọ sọ bí a ó ṣe yanjú ọ̀rọ̀ náà láì bá ara wa jagun mọ́. Bákan náà ni mo ti sọ pé kí àwọn olórí ológun Nàìjíríà ní Ọ̀ká, Onitsha, Enugu àti Calabar bá àwọn ọmọ ogun wọn sọ̀rọ̀ kí wọ́n sinmi à ń yìnbọn. Mo wá bẹ̀ ọ̀gágun Yakubu Gowon kó torí Ọlọ́run kó pàṣẹ fún àwọn sọ́jà ẹ̀ kí wọ́n má yìnbọn pa ẹnikẹ́ni mọ́ títí di àsìkò tí a ó fi rí ọ̀rọ̀ náà yanjú, tí a ó sì jókòó àjọsọ láàrin ara wa. Mo sọ eléyìí kó má di pé òkú tí yóò máa kú láàrin àwọn aráàlú yóò ti pọ̀ jù, àti kí àwọn èèyàn náà kàn yéé sáré kiri, kí wọ́n yéé rọ́ kiri ibi tí wọn kò mọ̀, kí ìdààmú wọn sì dópin. A ti gbà pé èdè àìyedè àárín àwa àti Nàìjíríà kò lè parí lójú ogun. Ibi ìpàdé ìjọba àkọ́kọ́ náà ni a ó ti yanjú ẹ̀. Àwọn kan ní kí ọ̀gá wa wà láàrin wa, ṣùgbọ́n àwa takú pé ìwọ̀nba àwa tá a kù níbẹ̀ báyìí ti ṣetán láti jókòó náà ká sì yanjú ohun gbogbo. Àwọn aṣojú ti ṣetán báyìí láti pàdé àwọn aṣáájú Nàìjíríà níbi yòówù tí wọ́n bá ti fẹ́ ṣèpàdé náà, ká lè jọ sọ̀rọ̀ bíi tẹ̀gbọ́n-tàbúrò tá a jẹ́ tẹ́lẹ̀. Adájọ́ àgbà lọ́dọ̀ wa Leos Mbanefo ni yóò ṣáájú àwọn aṣojú tiwa. Pòfẹ́sọ̀ Ẹni Njoku, Ọ̀gbẹ́ni J.I. Emembolu, Olóyè E.A. Basi àti Ọ̀gbẹ́ni Aguma ni yóò sì tẹ̀lé. Bákan náà ni mo sì ti yan ìgbìmọ̀ tí yóò máa bá mi ṣèjọba. Àwọn ni a ó jọ yanjú ọ̀rọ̀ yìí pátápátá. Mo wá rọ gbogbo ẹ̀yin ará ilẹ̀ yìí pé kí ẹ jókòó jẹ́ síbì kan. Ẹ má rìn kiri mọ́, kí ẹ sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá àti àwọn sọ́jà, kí kálukú yín sì jókòó sílé yín kí ọ̀rọ̀ gbogbo lè yanjú lójú yín. Bí ẹ ti ń rìn kiri yìí ló túbọ̀ ń dákún ìṣòro yín o. Nítorí bẹ́ẹ̀ ni mo ṣe ní kí ẹ wà ní ojú kan, a ó wá bá yín níbi tí ẹ bá wà, ẹ̀yin náà yóò sì mọ ibi tí a bá bá ọ̀rọ̀ náà dé láìpẹ́ jọjọ. Lórúkọ àwọn èèyàn ìlú yìí, lórúkọ àwọn èèyàn orílẹ̀-èdè Biafra, lórúkọ àwọn ológun àti lórúkọ àwọn tí a jọ ń ṣèjọba, mo kí gbogbo ẹ̀yin orílẹ̀-èdè àgbáyé tí ẹ dúró tì wá. Mo kí Pápá Mímọ́ Pope, mo kí ẹ̀yin ẹgbẹ́ aláàánú gbogbo, mo kí yín ẹ ṣé ẹ kú àdó tì wá o. Mo bẹ̀ gbogbo yín kí ẹ túbọ̀ wá ràn wá lọ́wọ́ lásìkò yìí, kí àwọn èèyàn wa tí wọn kò rí oúnjẹ àtàwọn tí àrùn ń ṣe tí wọn kò rí ìtọ́jú lè rí ìtọ́jú. Kí ẹ sì sọ fún ìjọba àpapọ̀ Nàìjíríà kí wọ́n sinmi ìbọn yínyìn. Ohun gbogbo yóò yanjú láìpẹ́ rárá. Kí Ọlọ́run ràn wá lọ́wọ́ o. Báyìí ni Philip Effiong, adelé olórí ìjọba ilẹ̀ Biafra sọ. Ọ̀rọ̀ náà sì di ohun tí gbogbo rédíò àgbáyé gbé káàkiri láàrin wákàtí kan péré.
wọ́n sọ pé Biafra ti sọ̀rẹ́ndà, Biafra ti sọ̀rẹ́ndà. Ohun tí gbogbo ayé sì wá ń retí báyìí ni ọ̀rọ̀ tí olórí ogun kọ́mándó ìyẹn Olúṣẹ́gun Ọbásanjọ́ yóò sọ. Àti nígbẹ̀yìngbẹ́yìn ọ̀rọ̀ tí olórí ogun pátápátá Yakubu Gowon pàápàá yóò wí. Kálukú ayé fẹ́ mọ ohun tí yóò ṣẹlẹ̀ lẹ́yìn ogun àwọn ọmọ ojúkú. Kí lọ́básanjọ́ wá sọ o? Kí ni Yakubu Gowon wí lẹ́kọ̀ọ́? Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Ọ̀làwọlá Alága ló ń tú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìtàn ogun abẹ́lé yìí tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.